ọjọ́ 17 oṣù kẹta ọdún 2022 lókè ọdún kan gẹ́gẹ́ tí ilé ìgbafẹ́ Adebayo Hôtel tó ti kalẹ̀ sílùú Ipobẹ lábẹ́ àkóso ọ̀gbẹ́ni Tóyìnbó Bienvenue tí wọ́n jẹ́ olùdásílẹ̀ tọ́jọ́ bíi tiwọn náà tó wá papọ̀ mọ́ ọjọ́ tí Adebayo Hôtel ń pé ọdún kan ẹsẹ̀ kò gbèrò níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn ti wà níkàlẹ̀ àwọn lẹ́ẹ̀kan àwọn ẹgbẹ́gbẹ́ àti àwọn lọ́gbàlọ́gbà níbi tí àwọn gbajúmọ̀ ta ti fìwé pè ti láǹfààní láti wà ní ìkàlẹ̀ àwọn bíi Adéṣí Isaac tí gbogbo èèyàn mọ̀ sí Zico pẹ̀lú olùdásílẹ̀ tó ní ilé ìgbafẹ́ Adebayo ìyẹn ọ̀gbẹ́ni Tóyìnbó Bienvenue Adebayo níbi tá a ti rí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó wà ní ìkàlẹ̀ Success Adékànmí gẹ́gẹ́ bí eléré ọjọ́ náà kò kùnà láti ṣe bí ìṣe rẹ̀ eléyìí tó fi fàájì rẹpẹtẹ tó fi lélẹ̀ alága ìjọba ìbílẹ̀ ìlú Ipobẹ olóyè dínà Simon Adebayo tí ó láǹfààní láti wà ńbẹ̀ ní ọ̀gbẹ́ni ẹ̀ṣọ́ Mathurin tí gbogbo èèyàn mọ̀ sí Egelu òun àti igbákẹta alága ìjọba ìbílẹ̀ ìlú Ipobẹ olóyè asọ̀gbà Benadẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn láǹfààní láti fi ìjókòó yẹ ilé ìgbafẹ́ Adebayo sí àti Success Adékànmí tó jẹ́ ìlérí ọjọ́ náà oríṣiríṣi fàájì ló gbilẹ̀ ìjọ náà níbi tí ọ̀gbẹ́ni Àmùdá ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú délégé ìwẹ̀ka àtàwọn ẹlẹgbẹ́ wọn àwọn lẹ́ẹ̀kan tó yọjú ìjọ náà kò lóǹkà àwọn artiste tó tún pẹ̀lú náà wà ń kalẹ̀ níbi tí àríyá yìí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣàn láti dédé agogo 7 ìrọ̀lẹ́ títí lọ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì ayé ọdún kan tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n sì ti ń bá iṣẹ́ bọ̀ èyí tó wáyé fún ìgbafẹ́ Adebayo ó gbẹnu tán ní ibi tí ọ̀pọ̀lọpọ̀ ará ìlú tó ti wà ní ìkàlẹ̀ ẹwùrù rẹpẹtẹ ní gbọ̀ngàn ìgbafẹ́ Hôtel Adebayo lọ́jọ́ 17 oṣù kẹta ọdún 2022 Òsòló TV láǹfààní láti wà ní ìkàlẹ̀ lọ́jọ́ yìí lánìkà mú bó ti lọ díẹ̀ wá sí orí afẹ́fẹ́ fún yín Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Òsòló TV Abudu Lanija ló gbàhùn sílẹ̀ Wàsíù Adédèjì ní àyàwòrán nígbàtí aṣáàdébẹ̀ náà ti wòye mọ̀ sí expression ó tó àwòrán pọ̀. Òsòló TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.